Mo kí wa a kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Only Jesus TV pátápátá bó ṣe ń balẹ̀ ní yàjóyàjó òun náà la tún mú wá sí ojú ìwòran wa ní Àgbàlá Gabriel. Ǹjẹ́ a rántí olóògbé Sulaimon arákùnrin tó fẹ́ ṣe operation tí ẹ̀ ń wò lójú ìwòran lọ́wọ́lọ́wọ́ báyìí? Tá bá yẹ̀ rántí ìyàwó rẹ̀ nìyí, ó ti wá sí Àgbàlá Gabriel gẹ́gẹ́ bí Àgbàlá Gabriel bó ṣe jẹ́ olóòtítọ́. Ìrànlọ́wọ́ tí wọ́n gbà fún olóògbé náà kó fi ṣe operation, owó náà ṣì kù, ó ṣì kù. Owó náà ni Àgbàlá Gabriel fẹ́ fún ìyàwó olóògbé yìí. Mo gbàdúrà ìyàwó olóògbé náà Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀. Ọlọ́run ti ṣọkọ opó á ṣọkọ fún, á sì tọ́jú àwọn ọmọ méjì tí olóògbé fi sílẹ̀ ní orúkọ Jésù. Mo dẹ̀ gbàdúrà fún ẹnì kọ̀ọ̀kan wa náà wípé a ní fọjọ́ lọ́jọ́ lọ, a ò ní kúkú òjijì, á dàgbà á dògbó ní orúkọ Jésù Kristi. Ẹ wò, ẹ jẹ́ fi fídíò sílẹ̀ fún wa ká wá lọ wò ó. Comment tí àwa náà bá ní ẹ jẹ́ ká comment, ẹ jẹ́ ká like, ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí. Àwa tá ti subscribe ẹ jọ̀ọ́ bá mi subscribe. Ó yá lókè lọ. Lovers all over the world. Ìyàwó Mr. Sulaimon tí wọ́n ṣe dolóògbé. Ìyàwó Mr. Sulaimon àwọn ni máa tí a gbé tí àyà wọn kàn sí nẹ́ẹ̀tì. So máa tí a gbé tí àyà wọn ni ìyàwó wọn ni tí wọ́n lọ hospital gba wọn lọ hospital náà. Upper week mo kì í ṣe last week yìí o. Upper week. So but unfortunately net money 30 ẹ ṣì kún ní ìsókè torí òye. Unfortunately wọ́n bá operation yẹn lọ. Wọ́n náà ti ṣe operation kan náà. What's the operation now? After 1 hour. Lójú wọ kí ló ṣe wọ́n after 1 hour? Bẹ̀rẹ̀ sí ní wúkọ́ ìyá ọ̀dákẹ́. Ó dẹ̀ pé wọ́n ní Haúsá ni wọ́n. Haúsá ni wọ́n. Torí àwọn tí wọ́n lọ wọ́n ní wọ́n nígbà tí wọ́n sin wọ́n ní wọ̀n jẹ́ káyìn gan dé ibi tó sin wọ́n sí. Obìnrin ò débẹ̀. Why? Àṣà àwọn ìkànnì sọ wọ́n sí ìtẹ́. Kí ló ń jẹ́ ìtẹ́? Burial ground. Ẹ̀pẹ̀lẹ́. Ṣáwọn ọmọ wọn ni? Ṣáwọn méjì tẹ́bí fún ọ náà ni? Ẹ̀yin náà ẹ̀dí kankan lẹ́yìn méjì ẹ kó àwọn èèyàn. Àwọn ọmọ méjì wọn rèé. Àwọn ọmọ méjì tí Mr. Sulaimon tí wọ́n fi sílẹ̀ ní ìyàwó wọn ní mo ti ẹ̀fẹ́ ká pè ká kí wọn. Ẹ̀yin olólùfẹ́ wa, I want us to call in and greet this woman, ìyàwó Mr. Sulaimon tí ọ̀pọ̀ tán dolóògbé. Mr. Sulaimon tá gbé ní Upper Week lọ́hùn tí wọ́n padà dolóògbé. Ó dùn mí with great regret ni mo fi post kò ṣẹlẹ̀ rí. Á jẹ́ first time láti gbàdá ti ṣe foundation yìí. Á jẹ́ first time in history tí a máa gbérù nǹkan bẹ́ẹ̀ yẹn tí ẹni yẹn wá padà fi ayé lẹ̀. Mi ṣerú ẹ̀ kan ṣẹlẹ̀ ṣá. Ẹ̀jẹ̀ àrònà tó wáyé rí ṣá kò wáyé rí. Bẹ̀ntẹ́ kéèsì bàbá yẹn kéèsì máa yẹn tí mo lè sọ náà ó ti wò wọ́n lára. Ẹ bá ń kówó yẹn wá. So a fẹ́ torí àwọn ọmọ wọn àti ìyàwó wa. Torí àwọn ọmọ wọn àti ìyàwó torí bí mo ṣe gbọ́ wọ́n ní nǹkan òun sì fún wọn. Normally kò tí yẹ ká invite wọn wá torí wọ́n wà ní opó.
bet ọmọ méjì lọ́wọ́ àǹtí tí ò ju ọmọ kékeré lọ. How old are you ma? 29. ẹ wo as young as she is ọmọdé ṣì ni àǹtí yìí. Àǹtí ṣì young gan pẹ̀lú ọmọ méjì lọ́wọ́. Agbàdúà Ọlọ́run wa fi ọ̀run kẹ́ Mr. Suleiman. Máa yẹn ó tiraka kó mọ̀ bá kú. Ó tiraka ibi ló ti ń dọ̀bálẹ̀ lọ́jọ́ yẹn. Lẹ́yìn náà kúnlẹ̀ ẹ má sunkún. Please don't cry. Ẹ má sunkún. Don't cry. Ẹ má sunkún. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. A lè fi òpè ní wọ́n tiraka kó mọ̀ bá kú. Wọ́n tiraka. Wọ́n tiraka. Ẹ má sunkún ṣe gbọ́. Sorry. Sorry, it is wrong with you. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ máa ní blog comment kan bọ́ wá kí move but so ó lágbára. Ẹ̀yin wo ṣáà lè rántí wọn, ẹ̀yin wo lè rántí wọn. Ẹ máa share torí nǹkan kí n tó sọ̀rọ̀ lórí owó tó wà lọ́wọ́ mi. Mo fẹ́ kẹ́ ẹ bá wa share gan. Bá wa share lọ. Mo ti yẹ kí n pè wọ́n bet àwọn ní a lot of things tá à ń ṣe ń bí báyìí. Then àmọ́ situation wọn níbi tó wà. Bariga àbíbo bẹ́dà àbíbo náà ẹgbẹ̀lẹ̀ tí wọ́n Abẹ́òkúta Ifọ̀. So kó tó pẹ́ jù then so that àǹtí a lè máa ṣé wọ́n kọ́lé kankan tó wọ́n kọ́lé ń bọ̀ lẹ́jọ́ ń gbé. Ẹ̀rẹ́ǹtì lé mi. Ṣé family náà gbé pẹ̀lú ní abẹ́ńtò gbà mí? Ok, yàrá kan náà lẹ́gbàá ẹ̀jọ̀ ra manage. Báwo ni nǹkan báyìí? Ẹ bá ń gbé sọ́dọ̀ wọn. Kò sẹ́bí kò sàràkó náà àwọn fámìlì kankan àwọn parents mọ́mì ẹ̀ ti kú. Ok, mọ́mì wọn ti kú. Dáàdì wọn náà dẹ̀rẹ̀ wọ́n ti dàgbà kò sí ọ̀kan náà ní èèyàn tó. Dáàdì wọn náà ti dàgbà. Òun ló ń gbọ́ bùkátà bàbẹ́ àpàǹtí ẹ̀. Ok, kọ́kọ́ yín tó kú àwọn náà ń gbé bùkátà dáàdì tiwọn àti dáàdì àtàntí wọn. Ẹ máa ń gbọ́ ọmọ yẹn pẹ̀lẹ́ ọmọ olúwa ọ̀kàrẹ̀ kí lórúkọ ilé? Ìrèmídé ilé ìbọn Ayọ̀mídé ẹ̀ṣẹ̀ bí ilé gan ni kò tí pọ̀dún kan o oṣù mélòó? Ó ti pọ̀dún kan nínú oṣù yìí. Ó ti pọ̀dún kan nínú oṣù yìí bẹ́ẹ̀ ẹ ti lóyún ẹ̀ láìsàn yẹn ti dé sí bàbá ẹ̀. Ẹ ti wà nínú oyún ẹ̀ láìsàn ti dé sí bàbá ẹ̀. Ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ mo kàn fẹ́ kẹ́yìn mẹ́ta ó tiẹ̀ kí wọn. Ẹ jẹ́ ká kí obìnrin yìí inú mi dùn pé ibi náà ni wọ́n gbọ́kàn wá ń gbà yẹn. Mo fẹ́ ká kí wọn pé ó kú ara fẹ́ra kù. Ó dùn mí ó dùn mí mi ì tiẹ̀ rí pé bóyá irú nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ mi ì tiẹ̀ rí pé irú nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ sà ká ní tọ́lọ́ ti àfihàn yẹn kó rà ó kí ní ìmáa ṣẹlẹ̀ o kódà mi ì ní tìjú lọ sí jù. Àbí ká kàn bá àwọn orí òkè ká I never see it. Ṣé wọ́n sọ pé ṣe mo nígbà tí wọ́n pẹ̀ ń bọ́ jáde láyé nígbà wọn jáde láyé mo ní kí ló ṣẹlẹ̀ ṣé wọ́n sọ pé ṣàn ni wọ́n ní wọ́n ṣe wọ́n ló dẹ̀ wà successful. Ẹ pẹ̀lẹ́ àǹtí ẹ pẹ̀lẹ́ ṣe gbọ́ Ọlọ́run á wà pẹ̀lú yín á wà pẹ̀lú àwọn ọmọ yìí àwọn ọmọ òkú ọ̀run á wà pẹ̀lú wọn. Ẹ wojú àwọn ọmọ yẹn ẹ wojú wọn dáadáa ẹ rí i pé bàbá wọn ni wọ́n jọ bá ojú ọ̀nà. So mo fẹ́ káwọn èèyàn díẹ̀ pè wọlé. I want us to call in so as to say hi to this woman so as to comfort her. Ẹ̀yin abiyamọ mo fẹ́ kẹ́ ẹ pè wọlé kẹ́ ẹ kí wọn pẹ̀lẹ́ o arábìnrin Ọlọ́run ó dùn tì yín o Ọlọ́run ó dùn tì yín. Ẹnìkan tẹ̀ ló fẹ́ gba nọ́mbà yín láti Texas ẹni nọ́mbà ẹnìkan ló fẹ́ gba nọ́mbà yín ẹ̀yin tẹ́lẹ̀ gba nọ́mbà wọn èmi ni màá fún yín ní nọ́mbà wọn ẹ fẹ́ mọ wẹ́ẹ̀rì bá because àwọn ọmọ yìí wọ́n máa lọ school bẹ́ẹ̀ tí níta máa tẹ ọkọ̀ ṣe lélẹ́yìí níta máa kọ́ ṣe ní ẹ jẹ́ kẹ́yìn méjì mẹ́ta ó tiẹ̀ pè ná láti kí wọn ẹ pè sórí WhatsApp 07054 900 751 so ẹ pè wọlé ṣe àwọn èèyàn ń kí wọ́n ní ẹ̀pẹ̀lẹ́ àwọn èèyàn ń kí
ẹ̀yin náà sọ pé wọ́n ṣe o ẹni wọ́n ṣe ẹni wọ́n ṣe ẹni wọ́n ṣe. lórí ọkọ mi mo dúpẹ́ ẹ̀ṣẹ̀ iná màrá àdúgbà òyìnbó bá tọkọ̀ sẹ́nu ọmọ ilé ẹ̀yọ́ olùparí lẹ́kùn àwọn ọmọ ilé ìdọ̀mọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ Sorry, don't cry, sorry. Ọdún àṣù ẹdìdé máa ẹjọ́ kìlọ̀ náà ẹdìdé please stand up ẹtì ẹdìdé náà ẹdìdé ẹjọ́ kìlọ̀ náà ẹdìdé please stand ẹdìdé ẹjọ́ kìlọ̀ náà ẹdìdé ẹ bá ń gbé ọmọ ṣẹ̀ṣẹ̀ wọn ní ọmọ wọn ṣẹ̀ṣẹ̀ wọn. So àwọn tó fẹ́ pè wọlé láti kí wọn àwọn tó fẹ́ pè wọlé láti kí wọn ó dùn mí o ó dùn mí o ẹ̀yin tó fẹ́ pè wọlé láti kí wọn 07054-900-751 níta máa ṣe lélẹ́yìí torí nígbà tí wọ́n dá owó fún ọkọ̀ wọn bàyẹ̀ súnmọ́ bídẹ̀ ẹ̀gbọ́n mọ́ sísẹ̀ nígbà wọ́n dá owó fún wọn gbà yẹn it was 3 million bóyá ó lé 20,000 àbí 30,000 so 3 million 2 million ni wọ́n ṣe hospital wọ́n ṣe 1.9 million sí hospital èlò náà wọ́n ṣe sẹ́yìn nígbà yẹn 100,000 pé ẹ fẹ́ jẹ ẹ fẹ́ mu ní hospital ní ọjọ́ yẹn lọ́hùn ó jẹ́ 2 million naira so wọ́n sì ní 1 million naira lẹ̀ òkú ti sùn òkú ti lọ òkú mọ̀ kankan mọ́ but ó lè máa wo ohun tó ń ṣẹlẹ̀ sí ìyàwó ẹ̀ and we are foundation làwa dandan bí àwọn èèyàn bá dẹ̀ ṣe ní ká ṣe àgbọ́dọ̀ ṣe ẹ jẹ́ kó mi wá lè fẹ́ mi fẹ́kẹ́ yìí súnmọ́ bí díẹ̀ wà lẹ́sìn díẹ̀ náà ni so báwọn èèyàn bá ṣe ní ká ṣe obìnrin sì wà nílé opó ẹ bó ṣe wà nílé opó iná ó nílò owó tàbá ní ẹ ká sì ní sùúrù kó parí ilé opó ẹ kí ni ó máa jẹ kí ni ó máa mu kí làwọn ọmọ ó jẹ kí làwọn ọmọ ó mu báwọn náà ṣe lọ school because as at the moment gbà tí mo bá wọn sọ̀rọ̀ wọ́n ní kò sí nǹkan kan ó dà bóyá ọkọ yìí ti mọ ohun tí ó ṣẹlẹ̀ bóyá ti mọ ohun tí ó ṣẹlẹ̀ náà ni because ọlọ́run ní ìdókòwò operation yẹn gan jù bẹ́ẹ̀ lọ tó bá jù bẹ́ẹ̀ lọ kò ní sí nǹkan lẹ̀ but ọlọ́run ló fún wa ní ọkọ̀ ọlọ́run ló gbà gbogbo wa náà ọ̀dọ̀ ọlọ́run náà lápadà sí ọlọ́run ló kàn mọ ìgbà tí àkókò tí a ti dá fóníkálukú láti lọ bá ẹlẹ́dàá rẹ̀ gbogbo apáta là ń lọ bá ẹlẹ́dàá wa so ìwọ náà kí ni ayé yóò sọ nígbà tí ìwọ náà bá kú láyé kí ni ayé yóò sọ ó ní bàbá tó kú láyé káyé tó máa sọ tí a ṣe nínú ayé á rí ànúgbà wọ́n fún owó tí ó kù nínú 3 million tó dá fún wọn ascend 1.9 sí hospital lọ́jọ́ yẹn 1.9 million adẹ̀sẹ̀ 100,000 sí wọn lọ́jọ́ yẹn lọ́hùn ní upper week yẹn lọ́hùn kọ́kọ́ wọn tó kú ìgbà táwọn kiri wa lọ kí wọn mo ní kó fún wọn ní 50,000 lọ́wọ́ ara tèmi ṣọ́gbà mi fi ṣiṣẹ́ mo ní kó fún yín pé ẹ jókòó mo ní kó fún wọn ní 50,000 pé kẹ́ẹ̀ṣà fi ṣe one or two things so 1 million naira ni owó tí wọ́n dá fún wọn olókù and this is the 1 million naira ẹnìkan ní àdádì ìṣẹ́wà kó fún wọn ní sáwà náà ní no láyé ọmọ òkú ọ̀run wà ń bí à ń gbójú wọn ọmọ òkú ọ̀run lọ skul ìyàwó òkú ọ̀run ó tajà ọkọ ló lọ àwọn ọmọ sì wà ìyàwó wà ẹlòmíì ní kó yẹ kẹ́ dá méjì ní ebe ẹ̀sìn láwọn èèyàn tán pọ̀ ní chọ́ọ̀chì tó yẹ kẹ́ ṣàánú fún so ọ̀yìn tá ń dáwó fún okú ìyàwó ẹ̀ wà láyé ìyàwó òṣèré yẹn kan ṣe káwá kó yòókù tán dá fún ẹni ẹlẹ́ni káwá lọ kó fẹ́ni ẹlẹ́ni láyé we don't do that here àwọn kan ní àdádì ṣe bí èrò tó kọ̀ tán nílò àánú òun ti kú nìyẹn ẹ ṣe kí ni kàn mọ́ ni no ìyàwó ẹ̀ ní àwọn ọmọ lélẹ́yìí ẹ wo ọmọ bó ṣe ráńbò ẹ wo ọmọ yẹn ẹ rí i pé ojú rẹ̀ kún fún àánú lọ́pọ̀lọpọ̀ ẹ wojú ọmọ yẹn bá ń wojú ẹ ẹ rí i pé ojú ẹ̀ kún fún àánú lọ́pọ̀lọpọ̀
ẹ wojú kékeré náà ẹ rí bójú ẹ kún fún àánú lọ́pọ̀lọpọ̀ ẹ wojú wọn ojú wọn kún fún àánú lọ́pọ̀lọpọ̀ ayé wọn béèrè fún àánú lọ́pọ̀lọpọ̀ àlàyé ṣe mọ̀ kò easy ó rán mi létí èjì báyìí náà làwà tí dádì mi fi kú mo sì lè rántí tíntìní torí pé nígbà yẹn gbogbo òrètí tán fún wa Ọlọ́run ló sọ pé àpàdà jẹ́ èèyàn láyé gbogbo ẹ̀yin opó Olúwa yóò rán ìrànlọ́wọ́ sí yín ẹ wo ọmọ yẹn ẹ wo wọn a fẹ́ kówó wọn fún wọn ẹnìkan ní kò yẹ kẹ́ ẹ tí ì kó fún wọn ebi ò gbọdọ̀ máa pa wọ́n mọ́lẹ̀ ẹ̀ǹpẹ́ tí ò tún dá ni bọ́n ṣe ń sunkún ọkọ wọn tó kú wọ́n tún máa sunkún ebi wọ́n sunkún ọkọ tó kú wọ́n tún máa sunkún ebi ọmọ á tún máa sunkún àìríjẹ àìrímu ìyàwó á máa sunkún àìléèyàn. That is why I gather myself to know mo gbọ́dọ̀ ìkókówó fún wọn. This is 1 million naira owó wọn tó kù ní 1 million and I am going to give them kódà màá tún bá wọn fi kún wọ́n lọ́ọ́ máa fún mi lórí ọ̀fẹ́ màá tún bá wọn fi kún. We are not removing a penny. Mama kan mi àdáàdì àwọn tó wà ní church yín eléta sí méjì lọ torí ọkọ ẹ̀ náà fi dáwọ́ yẹn ṣùgbọ́n ó yí Ọlọ́run ọkọ ti kú ọkọ ti dolóògbé àárí ànúgbà àǹtí ẹ tọwọ́ méjèèjì ẹ pẹ̀lẹ́ ṣẹgbọn ẹ jókòó please sit down ẹ jọ tó lọ ẹ jókòó sorry ẹ jókòó ẹ jọ tó lọ ẹ jókòó no ó ní ẹ jókòó ṣẹgbọn ẹ ní rí dànù mọ́ ṣẹgbọn ẹ dìde ẹ jókòó sorry ẹ dìde ó yẹ dìde ẹ stand up ẹ dìde sorry mo lè feel pains yín ṣẹgbọ I can feel your pains ẹ jọ̀ọ́ bá ń bẹ̀ wọ́n kàn dìde ẹ dìde please ẹ pẹ̀lẹ́ ìyá kí ló kọ mọ́ mi mo ní ẹ̀mí ìbáyọ̀ mi débi gbogbo ní ẹ̀dìdì ẹ̀ṣẹ̀gbọ́ ẹ̀dìdì mọ́ ẹ̀gbọ́n síwájú eléyìí ti sùn sílẹ̀ lẹ ẹjọ́ kò ní. So we are going to give the money to her ká máa kó yẹn fún ẹ tẹ́wọ́ ní. This is 100,000. This is ẹjọ́ kò dáadáa. This is 200,000. This 300,000. This is 400,000. This is 500,000. This is 600,000. This is 700,000. This is 800,000 naira. This is 900,000. And this is 1 million naira. Ẹ má kúnlẹ̀. Owó tẹ̀gbẹ́ fún ni lóòótọ́ owó àánú ni owó ìtàn àìsàn ni ṣùgbọ́n ọkọ yìí ti bá lọ kò sí ní ta fẹ́ ṣe kò tí ì ṣe excuse tẹnikẹ́ni lè give kò sí ọ̀rọ̀ tẹnikẹ́ni fẹ́ sọ bí ó ṣe wu Ọlọ́run ló ń ṣọlá ẹ̀ bó ṣe wu Ọlọ́run ló ń ṣe bó ṣe wù ú Ọlọ́run ló ní gbogbo ògo Ọlọ́run ló fún wọn ní ọkọ̀ Ọlọ́run náà ló gbà á ohun gbogbo yí Ọlọ́run ẹ má kúnlẹ̀ o. This is 1 million naira. Ẹ súnmọ́ mi díẹ̀ ẹ kàn dúpẹ́ bí àwọn èèyàn ṣe wò ẹ dúpẹ́. This is 1 million naira. Ẹ dúpẹ́ lọ́wọ́ mi. Ẹ̀yin ọmọ Nàìjíríà mo dúpẹ́ fóore tẹ́ ṣe fún mi wà láti dàbò ní dé báyìí o ẹ̀yin náà ní sunkún lórí ọmọ o lórí ọkọ lórí aya ẹ ní sunkún ayé ò ní bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́ni ọmọ yín o ẹni tẹ́ máa ṣe tí ò ní gbẹ́dẹ́ ẹ̀ ní ìṣe o gbogbo yín abúyọ ẹ máa ráàánú gbà o gbogbo kíbi tẹ́ bá lọ kàn rè sírí á máa wá yín wá o ẹ ní ṣubú dànù o aláàánú á wá yín rí o gbogbo yín abúyọ o gbogbo díẹ̀ nípìn òní jẹ́ ti yín o
dájú mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà iná ara mi gbà gbogbo àwọn ọmọ yẹn ara là ní ògbódẹ̀ ní kí omi jẹ́ ti ní lágbára ọlọ́run ẹrù tẹ̀ mọ́wọ́ tẹ̀ mẹsẹ̀ wọ̀ ní ìdòfó àwọn bàdà bá kò ní jẹ́ ti ní ayé òníkọ́ bá tọ̀ fọ́ sẹ́nu náà ẹjókòó má kúnlẹ̀ ẹjókòó má kúnlẹ̀ ẹjókòó Olúwa ṣeun Olúwa ṣeun. Èmi náà mo mọ̀ pé ó risky bí mo ṣe kó káàṣì fún wọn ó risky but aláwọn ní POS ní church tí wọ́n tún lè gbà padà but I need to do this ẹ mọ̀ pé ṣe ti wá we will complain pátápátá ni come transparent pátápátá ni that is why ta fi kó báyìí fún wọn 1 million rèé lọ́wọ́ wọn bá mi gbé ọwọ́ 1 million rèé lọ́wọ́ wọn so tán bá máa kó bí o aláwọn méjì mẹ́ta tán rán POS tán fowó gidi rán tán fi 3 million 5 million rán POS níbi tán dẹ̀ ń wá bíbà tó yẹ pé àmọ́ wọn security máa tẹ̀lé wọn in fact àwọn yẹn wá bí ni kì í ṣe pé wọ́n lọ́ta àwọn yẹn wá bí ni ó yá ṣọ́nlá account ìwọ 300 ìwọ 300 wọ́n dẹ̀ transfer sí lọ́wọ́ ṣe ẹ̀ lákàntì lè gba owó yìí but just for us to know pé a ti kówó yẹn fún wọn owó tó kù níbi tán dá fún ọkọ wọn so òun la kó fún wọn yìí just for us to know òun la fi ṣe báyìí ẹsẹ̀ mo bá ṣe máa ń ṣe nìyẹn ìyàtọ̀ fún lówó ní Sunday 650,000 máa ń kó fún owó POS gbà lẹ́yìn wọ́n dẹ̀ ṣe transfer sí ẹni yẹn wọ́n dẹ̀ ògbóni fọ́nù lókè ọ̀run so that's how we do it here it's pé àmọ̀bọ̀yán fún àmọ̀bọ̀yá wọn fún no this is 1 million naira so ẹ̀yin wọlé fẹ́ kí wọn ẹnìkan pè mí ní dádì mo ní interest láti rán àwọn ọmọ wọn lọ school and dádì mo fẹ́ ṣe kinní kan ẹ̀yin wọlé fẹ́ pè wọ́n ẹ fẹ́ kí wọn ẹ fẹ́ ètò ìjà kí wọn pé wọ́n kú ara fẹ́ra kù ẹ pè sórí 07054 900 ní ìṣẹ́jú márùn-ún ó yá máa kú wọlé ní ìṣẹ́jú márùn-ún wọ́n sì wà ní ilé opó bẹ́ẹ̀ wọ́n ti wà ní ilé opó náà ìyẹ́ wọn àgbọ̀dọ̀ máa mú gàrí wọn àgbọ̀dọ̀ wà máa wojú kan tó jẹun kan máa ka sílé kan tó jẹun nínú àti mọ̀ tó jẹ́ pé ọkọ̀ wọn tí wọ́n gbé wá nǹkan dá fún wọn ó sì kù a ní láti kó yẹn fún wọn báyìí so that wọ́n lè dẹ́ẹ́dẹ́ bẹ́yìn gan lérè mà kí ni ẹ máa ṣe báyìí owó rè lọ́wọ́ yìí kí lẹ fẹ́ bẹ̀rẹ̀ báyìí. irú business wo lẹ fẹ́ bẹ̀rẹ̀ hello ma ẹ ra ma mo kì í. hello ma yes ma àmì ma ẹ ṣe gbọ̀n ẹ ṣe mo dúpẹ́ o àmì o ẹ ṣe gbọ̀n ma thank you mommy erama yes ma 07054900751 níṣẹ́jú méjì mẹ́ta àwọn tó fẹ́ pè wọlé kí wọ́n sáré pè wọlé níṣẹ́jú méjì mẹ́ta àwọn tó fẹ́ pè wọlé wọ́n lè sáré pè wọlé just few minutes ó yá few minutes 07054900751 07054900751 ó yá ẹ máa pè wọlé ẹ̀yin tẹ́ fẹ́ pè wọlé àbẹ́yìn tó wù yín pé ẹ fẹ́ máa ṣe nǹkan fáwọn ọmọ wọn ẹ lè pè wọlé bóyá ẹ̀yin tó dẹ̀ wù yín láti fi kún owó yìí báwo nílé yín ṣe bẹ́ẹ̀ jẹ́ wọlé. sí ilé yẹn mọ́ pé òun àkọ́kọ́ lọ dé sí ọ̀rẹ́ dájú òun kó òun fi bẹ́ẹ̀ tó kàkàrà òun bá ti wá kó òun ṣe fún àwa ilé mi sí àfẹ́gbà gẹ́gẹ́ ilé kọ́ nínú ọ̀gá ọmọ sí mi pé tí gbogbo ẹ̀ bá ti lọlẹ̀ àṣẹ ìmọ̀ pé tí mo fẹ́ ṣe bóyá kẹ́kẹ́ mi kúrò ó ní tẹ́jọ́ sọ tẹ́lẹ̀ kí wọ́n ní plant yẹn báyìí ẹ kò lè wà lọ gbalé mi tẹ́bá tí wọ́n gbalé mi ẹ lè máa bẹ̀rẹ̀ business irú business wo àwọn èèyàn fẹ́ mọ̀ irú business wo àwọn èèyàn wa lórí ayẹfẹ́ wọ́n fẹ́ mọ̀. kí lẹ pé ẹ máa ta
ta foodstuff, ẹ máa ta foodstuff, ẹ máa ta foodstuff tútù, rice, ẹ̀wà àti ẹgbà shop. A máa monitor yín o, owó tá kó fún wọn yìí, a máa monitor wọn o, a máa fowó ara wa monitor wọn. Ẹ̀nà ẹgbà owó yìí ẹ̀wọ̀n lè máa yín send account, wọ́n á gba shop and monitor. Aláwọn tó máa ń bá wa monitor àwọn èèyàn, à monitor wọn. Rice àtẹ̀wọ̀n tútù àti gààrí kò ní kẹ́ ẹ máa ta. Ẹ máa ta foodstuff ṣẹgbọ́. Mo gbàdúrà pé ẹ ó rí àánú gbà. Bórí ọ̀fẹ́ bá wá yọ ẹ lè ra freezer kẹ́ tún máa ta pure water tútù mọ́ àti soft drink tútù. Èló wọ́n ta freezer. Èló wọ́n ta freezer. Bẹ́ẹ̀ 320. Wọ́n lè rán 200. Ilé gan 320. So ilé kékeré 320. So tọ́mọ tó rẹ̀ bá àwọn lè ra freezer mọ́. Kọ́ ra freezer mọ́ kọ́ dẹ̀ máa ta nǹkan tútù mọ́. Ẹ jẹ́ ń gbá kọ́ méjì mẹ́ta sí ìka tó máa lọ. Ẹ̀yin tẹ́lẹ̀ pọ̀ lè máa pọ̀ sórí 07054 900 751 07054 900 751 07054 900 751 07054 900 751. Ó yẹ máa pọ̀ wọlé, ẹ̀yin tẹ́lẹ̀ pọ̀ lè máa pọ̀ wọlé. Jẹ́ ń gbà kọ́ méjì mẹ́ta sí kọ́ yẹn jẹ́ra wọn ṣọ́ pé mẹ́rin fún yẹn dà ẹ̀bá ń gbà kọ́ yẹn. So ẹ̀yìn tẹ́ ò pé bí akínà lè máa tà ẹlẹ́yìn náà lè advice wọn àwọn gbogbo máa ta foodstuff rice ẹ̀wà gààrí kó lè ra freezer kọ́ lè ra ta pure tútù. Àdúgbò tí nọ́mbà wà ní kọ́ba ṣọ́ọ̀bù sí àdúgbò tí nọ́mbà wà kò sínú ìgbà sí ìbẹ̀ wọ́n láwọn máa ra generator so kó kàn ra gba ṣọ́ọ̀bù kó lè ra freezer kó lè máa ta nǹkan tútù mọ́ kó lè máa ta nǹkan tútù mọ́. So ẹ̀yin tẹ́ fẹ́ pọ̀ lóyá 07054900751 07054900751 tó máa fi ń wù mí kápò wọlé ni pé gbogbo mo máa ń láìkí kéèyàn sọ̀rọ̀ pọ̀ mo máa ń láìkí opinion bíbáyìí advice bíbáyìí mo máa ń láìkí ẹ̀yin lẹ dáwọ́ yẹn ẹ ní ẹ̀tọ́ láti advice mi pé ó dẹ̀ ṣe nǹkan báyìí ó dẹ̀ ṣe nǹkan báyìí ó dẹ̀ ṣe nǹkan báyìí. School làwọn ọmọ yẹn lọ sí private school ni bẹ́ẹ̀ wọ́n lọ school mọ́ lẹ́lẹ̀. Okay, class wo lè wà? KG2 and bọ̀dà ń bọ̀ àwọn ò tí bẹ̀rẹ̀ KG2 ọ̀dà báyìí ẹ̀lọ mójútó school wọn ẹ̀lọ mójútó school kọ́ yẹn rí ń bí o kọ́ yẹn rí so àwọn ẹ̀ tí ń comment so ẹ̀yin tó bá ṣe fẹ́ kó wọlé tó bá parí ètò tó lè máa pè kọ́ yẹn rí ń bíbẹ̀ àwọn ẹ̀dẹ́ ń fún mi mẹ́sẹ̀gì wọn pé ohun tí aṣọ yẹn náà wà òkè ohun tí aṣọ yẹn wà òkè kó máa ta foodstuff wọ́n lè ra freezer wọ́n lè ra ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ tó bá ti da ṣọ́ọ̀bù yẹn á lọ ṣọ́ọ̀bù yẹn á yà picture by ká ṣe live àbá short video láti post fáwọn èèyàn pé ó ti bẹ̀rẹ̀ tó tọ́ ẹ dúpẹ́ láwọn èèyàn ká máa lọ. ẹ̀yin ọmọ Nàìjíríà mo dúpẹ́ gan-an fóore tẹ́ ṣe fún mi mo dúpẹ́ gidigidi gan-an ẹ̀yin náà rà nígbà o orí òní wọn yín o aláàánú ni wọn yín o gbogbo kìkì tẹ́ bá dé ẹ máa rà nígbà o àwọn ọmọ yá rà nígbà o ní orúkọ Jésù ògbódè mi bẹ̀rẹ̀ jẹ́ ti yín o ẹ̀yin ọmọ Nàìjíríà mo dúpẹ́ gan mo dúpẹ́ bí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ gan mo dúpẹ́ fóore tẹ́ ṣe fún mi fún àbítiyan ní fún àtìlẹ́yìn yín lórí mi lórí àwọn ọmọ mi náà mo dúpẹ́ ẹ̀rà nígbà o ògo mi àbúyọ ara yóò ní fọwọ́ gbogbo yín o àwọn ọmọ yóò ní ṣìrìn o wọn ò ní ṣílé yà wọn ò ní ṣílé wọ̀ o aláàánú á máa wọ ayé o ẹ ní bẹ́ẹ̀ ẹni àròkiri o ẹ ṣe mo dúpẹ́. ẹ̀pẹ̀lẹ́ máa ẹ̀dí máa God bless you ma ẹ̀dí àná sọ̀rọ̀ ma ṣùgbọ́n ẹ̀pẹ̀lẹ́ thank you so much our lovers ẹ ṣé o God bless you ẹ tún máa rí wa ètò ọlọ́la à ń bọ̀ lórí ẹ̀fẹ́ lọ́sùn God bless you we love you thank you for your wonderful support we will never take it for granted we want to say a big thank you to each and every one of you ẹ ṣé o 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 mo gbàdúrà ẹ ó máa rí àánú gbà ẹ ó máa tẹ̀síwájú ẹ ò ní jábọ́ ẹ ò ní ṣubú Jésù lọ thank you so much God bless you ẹ ṣé o.
ìgbà síwájú